ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Sunday June 28 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayàn mọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òun àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanra yan Harris tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́ fún yín, ọjọ́ àánú, ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé ẹ máa ṣiṣẹ́ lórí ọ̀nà tó ṣe é pé nǹkan yín lè gbà kẹ́nu sí, tí nǹkan yín lè dàgbà sókè sí, ọjọ́ tó ń jẹ́ tó ṣe é pé gbogbo nǹkan yín máa bẹ̀ sí búrẹ́kẹ́, ire tí ò fi bẹ́ẹ̀ wọlé dáadáa tẹ́lẹ̀ á bẹ̀ sí wọlé, àǹfààní á bẹ̀ sí sílẹ̀ fún yín dáadáa, ẹ máa rọ́pọ̀lọpọ̀ nǹkan tó ṣe é pé ẹ máa ní òpùlé lórí dáadáa lọ́jọ́ tòní tó jẹ́ àwọn nǹkan rere. Yíyí ọ̀nà jíjìn wá fọ́pọ̀lọpọ̀ yín lásìkò yìí tó ṣe é pé púpọ̀ nínú yín ó ṣeé ṣe kí ẹ rìnrìn àjò gan pẹ̀lú, ó ṣeé ṣe kí ìrìn àjò wọ̀nyí rìn bóyá láti ibìkan sí ibìkan lọ́jọ́ ti tòní, tàbí kí wọ́n promise yín ní ìrìn àjò lásìkò yìí. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí opportunity yíyí ọ̀nà jíjìn kó wọlé fún yín látùn lósì lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí bí ìdàgbàsókè yìí fẹ́ dé bá gbogbo nǹkan yín. Ọpọlọ yín á jí pé ẹ máa wà very brilliant lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé, kò ní sí nǹkan míì tẹ́ máa gbájúmọ́ ju ọ̀rọ̀ iṣẹ́ yín lọ. Bí iṣẹ́ yín ṣe fẹ́ dàgbàsókè, báwọn èèyàn ṣe fẹ́ bá yín dúnàádúrà lọ́tùn lósì náà ni ó máa wà lọ́kàn yín lọ́jọ́ tòní. Ọjọ́ ire ló jẹ́ tí gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ire wá wọlé fún yín lénìí. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn láàrin lọ́jọ́ tòní. Aago 2:30 ní ọ̀sán sí aago 5:15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ burgundy sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ ìyọjọ́ oríire ló jẹ́, ọjọ́ àánú, ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́ fún yín, látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rá àǹfààní jẹ níbi tẹ́ ẹ̀ tí ẹ̀ ṣe sí rárá. Ire kan ń bọ̀ wá wọlé fún yín lọ́jọ́ tòní tó ṣe pé ire ayọ̀ ló máa jẹ́, ire ìdùnnú ló máa jẹ́ lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn, á wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Á dàbí gbà pé kò tiẹ̀ sí nǹkan kan tó dàbí èṣù láàrin yín láti gbà tẹ́ ti fẹ́ra ni. Ẹ̀yin tẹ́ sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ fẹ́ra náà, ìbáṣepọ̀ yín máa tún rì ní dáadáa lọ́jọ́ ti tòní tó ṣe pé gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ó dára kẹwàá pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ìrẹ́pọ̀ wáyé láàrin ẹ̀yin àti àwọn àna yín gan lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa ràrò jinlẹ̀ nípa ọ̀rọ̀ gbésí ayé yín, ẹ máa rò sọ́tùn rò sósì pé báwo láyé mi ṣe fẹ́ yí padà, tàbí kọ́pọ̀lọpọ̀ yín máa kẹ́fín bí ìgbà pé nǹkan fẹ́ yí padà nínú gbésí ayé yín lásìkò yìí tó sì ṣeé ṣe kí eléyìí wáyé bẹ́ẹ̀. Àsìkò oríire lásìkò yìí jẹ́ fún yín tó ṣe pé gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú níbikíbi, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn lárinrin. Bẹ́ẹ̀ sì ni owó máa wọlé fún yín lọ́jọ́ tòní, kódà owó náà lè wọlé lọ́nà ìfà lọ́jọ́ tí tòní níbi tẹ́ ẹ̀ tí ẹ̀rọ kan. Aago 5:15 ní ìrọ̀lẹ́ sí aago 7:11 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ ayọ̀ ló jẹ́ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó máa wọ next level lọ́jọ́ tòní, tí gbogbo nǹkan máa lọ sòsè láàrin ẹ̀yin méjèèjì tó ṣe é pé ìbáṣepọ̀ yín á dùn, á tòrò wá lárinrin. Ẹ máa lè jọ jókòó jíròrò papọ̀ lórí kí lẹ fẹ́ ṣe, kí ló tún kù tẹ́ máa ṣe táyé yín á fi dára, tí ìdàgbàsókè fi máa dé bá marriage yín. Gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní. Ìdùnnú àtayọ̀ lẹ máa fi lọ́jọ́ tòní. Fẹ́yìn tẹ́ bá wà nílé gan nínú fámìlì yín láàrin ẹ̀yin àti ìyàwó àtọmọ, àrùn yín máa gún régé dáadáa lọ́jọ́ tòní. Ó dára kẹwàá pẹ̀lú wọn, wá surprise yín, inú ẹ̀ surprise wọn, ìṣèkan tá múnú wọn dùn, ìṣèkan tá máyọ̀ wọn kún. Ẹ̀yin tẹ́ bá sì lọ síbi iṣẹ́ náà, àwọn èèyàn máa fi ìfẹ́ wọn fi bá yín lò dáadáa lọ́jọ́ tòní. Ire á wọlé fún yín lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ náà lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́. Aago 7:11 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ peach sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín ó láwọn kan tẹ́ máa ṣe lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀, àwọn nǹkan kan máa wà tẹ́ máa ṣàtúnṣe ẹ̀, tẹ́ máa ṣàtúntò ẹ̀nu gbésí ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ máa busy púpọ̀, kì í ṣe ọjọ́ tẹ́ kò fẹ́ fi free rárá. Ẹ máa fẹ́ busy pẹ̀lú one or two látàárọ̀ títí di àṣálẹ́ gbọ̀n lọ́jọ́ ti tòní, tó sì ṣeé ṣe kó ṣe é pé àwọn nǹkan kan bí àìlera kankan náà lè máa jẹyọ fún yín, tó ṣe é pé ẹ ní láti fálẹ̀ mọ́. Tẹ́ bá kẹ́fìn health issue èyíkéyìí, ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ ní kíákíá. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ health issue èyíkéyìí, ó kẹ́ múra lé lórí kí gbogbo nǹkan tó dàbí àìsàn tó lè digbó rere. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa fẹ́ plan life yín, ẹ máa fẹ́ set ẹ̀ kó bọ́ sí bí ẹ ṣe ń fẹ́ gangan. Ó dára kẹfì ní ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín. Ẹ ṣàríwòye sí nípa ẹ review ẹ̀ pé ibo ló tún kù sí, ibo mo tún ń lọ, báwo mo fẹ́ ṣe. Tẹ́ bá ṣe eléyìí lè máa jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò inú ìgbésí ayé yín
kó lọ ní ẹsẹẹsẹ kí ọ̀nà rẹ kọ́nà ayọ̀ sì ṣì fún yín. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, tẹ́ bá lọ bí iṣẹ́, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, bẹ́ẹ̀ sì ni iye owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ẹ̀rí tó máa jẹ́ nǹkan tẹ́lọ́rùn, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Throughout ọjọ́ tòní fún gbogbo ìràwọ̀ pátápátá, gbogbo apáta la máa free tí ò ní sí ìṣù rẹpẹtẹ lọ́jọ́ ti tòní. Ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ Leo yìí, ẹ máa jayé dáadáa lọ́jọ́ tòní, ẹ máa rí nǹkan dùn, ẹ máa rí ayọ̀, ẹ máa rí ìkẹ́ lọ́jọ́ ti tòní. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan rere áwọ́tọ̀ ìwá lọ́jọ́ tòní láṣẹ ní lọ́wọ́ bá gbogbo èèyàn tó rọ̀gbà yín káwọn amúnú yín dùn, ẹ̀yin náà amúnú wọn dùn lọ́jọ́ tòní. Mo lérò pé eléyìí ń fún yín ní hope ni, látàrí pé àgbáyé ìràwọ̀ ńlá kan èyí tó ń jọba ìlọsókè, ìdàgbàsókè, ìtẹ̀síwájú, tó ń jọba oríire, ó máa wọnú ìràwọ̀ yín ní àìpẹ́ ọjọ́ yìí. Kò ní pẹ́ tí yóò fi wọnú ìràwọ̀ yín ní ọ̀túnla òde, tó ṣe pé látọ̀túnla yẹn lọ sí iwájú, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ bẹ̀ sí gba afẹ́fẹ́ àlàáfíà, tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ ti ń go through a lot láti bí nǹkan bí ọdún tó lọ. Àwọn míì ti ń go through láti bí nǹkan bí ọdún 2 mẹ́ta sẹ́yìn, ṣùgbọ́n àsìkò yìí àsìkò tó ṣe pé nǹkan máa dàgbàsókè ní ení gangan ní pàtàkì. Ẹ jayé orí yín, kò sí wàhálà, kò sí ìdààmú, gbogbo èèyàn máa nífẹ̀ẹ́ yín, nǹkan tẹ́ bá gbélé wọn á bá yín dúnàádúrà lé lórí, gbogbo nǹkan á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ọ̀pọ̀lọpọ̀ yín náà nǹkan tó tẹ́yín lọ́rùn náà lẹ máa fẹ́ ṣe lọ́jọ́ ti tòní. Kódà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè fi sexual urge bákan lọ́jọ́ ti tòní. Ó dára kẹfẹ́ nílò àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, tẹ́ bá lọ bí iṣẹ́, bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, látàrí pé ẹ lè ràn fẹ́ dáadáa. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ láàrin èèyàn àti fámílì. Inú ilé yín bẹ̀yà gbalẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ ní àwọn kankan tẹ́ fẹ́ ṣe nínú ilé lọ́jọ́ tòní tá máa wọ̀n yín lọ́kàn pé ohun mi kì í ṣe báyìí, ohun mi kì í ṣe gbá, ohun mi kì í ṣe nǹkan tó tún lè jẹ́ kí ilé ìtura rẹwà sí. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ lásìkò yìí. Ìmí inú yín sì lè gbàlejò nínú ilé lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti fámílì yín á wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Ọkàn wọn máa fà yín lọ́jọ́ tòní. Ẹ máa ní time láti bá wọn sọ̀rọ̀. Ó lè ti ṣe yín bí kẹ́ bá wọn sọ̀rọ̀ láti bí àná tẹ́lẹ̀, ṣùgbọ́n lénìí ẹ máa ní time láti bá wọn ṣe, láti bá wọn sọ̀rọ̀. Ìrẹ́pọ̀ máa wáyé láàrin èèyàn àtàwọn tí ẹjọ́ ń gbénu lé, àárín èèyàn àtàwọn fámílì yín, tó sì jẹ́ pé ìrẹ́pọ̀ ìjọ tòní á bí strong connection ní àárín yín fún ìgbà pípẹ́. Ẹ bá lọ síbi iṣẹ́, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ yín á dùn alárinrin. Bákan náà èrè owó máa wọlé fẹ́yìn tó bá ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ láti ilé dáadáa lọ́jọ́ ti tòní. Yóò máa wọlé fún yín lọ́jọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ àyájọ́ oríire ló jẹ́, látàrí pé ẹ máa wà very social. Àwọn èèyàn bá yín ṣe púpọ̀ lọ́jọ́ tòní. Àyíká yín báyìí á gbalẹ̀ fún àlàáfíà, ìrọ̀rùn, ìfẹ́, bẹ́ẹ̀ sì ni gbogbo èèyàn máa nífẹ̀ẹ́ yín, ẹ̀yin náà á nífẹ̀ẹ́ wọn lọ́jọ́ tòní. Ìjíròrò máa wáyé láàrin èèyàn àtàwọn èèyàn, tó sì ṣeéṣe kí ìjíròrò yìí kí ó bí àánú, kó bí ire. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi expand, láti fi bá àwọn èèyàn ṣe, láti fi bẹ́ẹ̀ bára bójúlùmọ̀ ṣe lọ́jọ́ tòní. Ẹ lè báyàn sọ nǹkan tí ó bá ń wù yín lọ́kàn láti bá wọn sọ. Bóyá ẹ fẹ́ béèrè ire ni ẹ lè béèrè ire lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sí ọjọ́ tó ṣe é pé ẹ ní láti jókòó kí ẹ rọ ọpọlọ yín, torí àwọn inspiration kan lè sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì ló ṣeéṣe kó wù yín bí kẹ́ wà lọ́dọ̀ ẹ̀gbọ́n, lọ́dọ̀ àbúrò yín, bí kẹ́ bá wọn wíjọ́, kẹ́ bá wọn ṣe dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní sí ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín lè gba mẹ́sẹ̀jì tẹ́ bá gbà yìí ẹ lò lórí ọ̀rọ̀ gbèsè ayé yín ni. Eléyìí kì í ṣe mẹ́sẹ̀jì ń pé ìṣẹ̀lẹ̀ aburú fẹ́ ṣẹlẹ̀, wọ́n mẹ́sẹ̀jì lórí gbèsè ayé yín pé bí a ti bá tún ṣe báyìí á tún lọ báyìí, bí a ti bá tún tọ̀ báyìí á tún rí báyìí. Eléyìí máa jẹ́ nǹkan tó ṣeéṣe kó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú lọ́jọ́ yìí jẹ́. Tẹ́ bá lọ síbi iṣẹ́, ìbáṣepọ̀ yín àtàwọn oníbàárà yín á lọ dáadáa, tí lè máa bí kíṣẹ́ lọ dáadáa, tí owó sì máa wọlé fún yín látara bẹ́ẹ̀. Ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín náà á dùn alárinrin lọ́jọ́ tòní. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́. Nǹkan yẹn tẹ́tí ń wò pé mo fẹ́ ra nǹkan ìwọ́nulé, mo fẹ́ gbé ìgbésẹ̀ yìí lórí ìdàgbàsókè ayé mi. Wọ́n wù mí kí n ra aṣọ yìí, ó wù mí kí n ra bàtà yìí, ó wù mí kí n ra mọ́tò yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ ra àǹfààní rẹ̀ ní ọjọ́ ti tòní, tàbí kó ṣe pé kọ́wọ́ yín bá nǹkan kan tó ṣe bá múnú yín dùn, àmáyọ̀ yín kún lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín bí ẹ fẹ́ ní owó, bówó ṣe fẹ́ stable sí yín lọ́wọ́ lẹ́ẹ̀ máa wò lásìkò yìí. Ọ̀rọ̀ owó ló máa bá yín lásìkò yìí. Bẹ́ẹ̀ fẹ́ rí ẹ gbámú lórí àwọn kankan tó dàbí bùkátà, àbá àwọn kankan tí ẹ fẹ́ ṣe fún ìdàgbàsókè ayé yín ló bá yín lásìkò yìí, tó
sì ṣe ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ rí àwọn ọ̀nà àbáyọ láti rí àwọn kan yìí gbé ṣe. Ení lẹ lè fi falẹ̀ mọ́ṣẹ́ láti fi rówó èní, kì í ṣe ọjọ́ tó ṣe pé owó ò fàfẹ́ wọlé rárá, bí kò ṣe pé nǹkan tẹ bá ti ń falẹ̀ mọ́, tó bá yẹ pé tí ń ṣe nǹkan kan láti ọjọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí ẹ bẹ̀rẹ̀ sí rí pé nǹkan náà ti ń yanjú, nǹkan náà ti ń já síre lásìkò yìí, tàbí kí ẹ rí àǹfààní àti tún fi owó ṣiṣẹ́ lórí nǹkan náà lásìkò yìí tó ṣe pé nǹkan náà tún búrẹ́kẹ́. Ìbàjẹ́ lélẹ̀ ńkọ́, ìbàjẹ́ mọ́tò lẹ fẹ́ rà, ìbàjẹ́ nǹkan mèremère lẹ fẹ́ fowó ṣe lénìí, ó ṣeé ṣe kí ẹ rí àǹfààní àti rí àwọn nǹkan wọ̀nyí ṣe, tàbí kí ẹ ní hope pé bóyá tó bá dọ̀la o, ẹ wá gbowó yẹn o, owó yẹn sì ẹ máa fi gbọ́ nǹkan kan nínú ìgbésí ayé yín tó ṣe pé a tún rọrùn, ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ, tó ṣe pé ẹ máa jẹ́ ẹni tó máa lẹ́ràn ọ̀fẹ́, àwọn èèyàn máa like yín dáadáa lọ́jọ́ tòní, ẹ̀yin náà àgbà tí wọ́n lọ́jọ́ tòní, ẹ fi ní plan dáadáa. Ìní ìṣọjọ́ tó yẹ kẹ́ jẹ oúnjẹ àjẹjù rárá, ẹ jẹ oúnjẹ níwọ̀n kí ẹ lè láǹfààní àti ronú sọ́nà tí ó ṣeé ṣe kí owó tún gbà wọlé fún yín dáadáa. Ire á wọlé fún yín lénìí, ẹ̀yin àti olólùfẹ́ yín ìbáṣepọ̀ yín á dára, bẹ́ẹ̀ sì ni iṣẹ́ á lọ dáadáa. Tẹ́ bá lọ bí iṣẹ́, brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán sí aago méjì kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ o. Ọ̀rọ̀ ayọ̀ ayín báyìí ló máa ka yín lára púpọ̀ lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ gbèsè ayé yín báyìí lẹ́ẹ̀ máa rò lọ́jọ́ ti tòní, bí ìgbà pé ẹ ní láti ní dàgbàsókè, ẹ sì máa kọ̀wọ̀ sí púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ ní fẹ́ kẹ́gbin ta lẹ́yìn, ẹ máa fẹ́ rí dájú pé àṣẹ yín múlẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe pé ẹ̀yin fúnra lára yín ó dára kí ẹ fi ṣàríwòye sí nípa láìfù yín, ẹ review láìfù yín, ìgbà ọ̀nà wo lẹ máa gbà láti fi ní self improvement, nǹkan kí nǹkan tó bá máa improve ayé yín, ó ní kí ẹ rí dájú pé ẹ gbéṣe ní àsìkò tí ẹ wà yìí. Àsìkò ìtún ìrora nípa lẹ wà yìí, ẹ tún ìròyìn pa, ẹ ronú lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́, ẹ ronú lọ́nà tẹ máa gbà rí ọ̀nà àbáyọ sáwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àsìkò yìí nínú ìgbésí ayé yín. Ẹ rí dájú pé ẹ tẹ́ra yín lọ́rùn, ẹ lè gbéra yín ṣe fàájì, ẹ lè ṣe ra yín láǹfààní dáadáa lọ́jọ́ tòní, ẹ dùnra yín nínú dáadáa lọ́jọ́ tí tòní. Ẹ bá ṣe bẹ́ẹ̀ ta ló fẹ́ ṣe bẹ́ẹ̀ fún yín, ẹ nífẹ̀ẹ́ ara yín náà lọ́jọ́ tòní, ìfẹ́ yín báyìí ara yín náà lẹ́ fi hàn jù lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ gbẹ́wẹ̀ lẹ́rù lè rí iṣẹ́ bá fa ti yín lọ́wọ́ lọ́jọ́ tòní, ó kẹ́rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ kọ́jọ́ tòní lé lọ dáadáa. Èyí ni ó dára kẹ́ dáṣẹ́ yín ṣe ni, kò dára kí ẹ ní ẹ̀ ń gbàyàn pé kẹjọ ṣiṣẹ́ rárá, ẹ dáṣẹ́ yín ṣe kó má bàa sí mistake rárá nídìí ẹ. Ọjọ́ yìí ó tún dára kẹ́ fi lẹ́ ń da òwò pọ̀ pẹ̀lú èèyàn, kò dára rárá kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan wá lọ bó ṣe kó lọ lénìí, tẹ́ bá lọ bí iṣẹ́ ẹ máa rí iṣẹ́ ṣe á lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á dùn alárinrin, bákan náà ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, ẹ jìnnà sí ìbínú àbíjú lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ calm dáadáa, ẹ má kanra anyhow lọ́jọ́ tòní. Ẹ ní ìrẹ̀lẹ̀, ìrẹ̀sílẹ̀ yà á jẹ́ tó ṣe pá ràn yín lọ́wọ́ dáadáa. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára púpọ̀ ló jẹ́ láti fi wà holy, kẹ́rí dájú pé ẹ súnmọ́ Ọlọ́run, kẹ́ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Spiritual day ló jẹ́, ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ lè kàn sí wa ní WhatsApp 09033897161 láti ṣèwádìí onírúurú. Spiritual day lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pẹ́ ní láti wà ní ìmọ́tótó, ní láti ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ gbọ́dọ̀ pariwo rẹpẹtẹ, ẹ sì gbọ́dọ̀ fàyè gba ariwo rẹpẹtẹ láyìíká yín, ṣùgbọ́n eléyìí ò ní kẹ́ kanra mẹ́nikẹ́ni. Ẹ lè try láti meditate lọ́jọ́ tòní, kí ẹ pray, kí ẹ affirmate àwọn nǹkan tẹ́ ń fẹ́ fún dáadáa fún ìgbésí ayé yín. Àwọn nǹkan tẹ́ lè fi ṣe affirmation ó pọ̀ rẹpẹtẹ. Ẹbí Júpítà ṣe fẹ́ wọnú ìràwọ̀ Leo yìí, ẹ lè affirmate lórí ọ̀wọ̀ owó dáadáa ní àsìkò yìí pé k'Ọlọ́run kí ó pàṣẹ owó sínú ayé yín, kí ó pàṣẹ ọlá, kó pàṣẹ ọ̀rọ̀ rẹpẹtẹ sínú ayé yín, bí tẹ̀tẹ̀ ẹ̀rọ kan rẹ̀ sí kiri wọlé ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ rí àǹfààní eléyìí jẹ. Bẹ́ẹ̀ sì ni ẹ lè affirmate lórí Mercury retrograde yìí tí ó ṣẹ̀ṣẹ̀ ń wọlé dé yìí, lórí ń pè èdè àìyedè kó la tó máa lágbára ju bó ṣe yẹ lọ, kó má wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín. Ẹ lè affirmate lórí ìyẹn náà látàrí pé Mercury retrograde yìí eléyìí fẹ́ wáyé láàyè olólùfẹ́, ó lè fẹ́ fa dàrúdàpọ̀ nínú ìgbésí ayé ẹ̀yin tẹ́ ń lọ́ra Capricorn àti olólùfẹ́ yín. Ẹ kíyèsára púpọ̀ ní àsìkò yìí. Lẹ́ni iṣẹ́ wa lọ bó ṣe yẹ kó lọ, tẹ́ bá lọ bí iṣẹ́ ìbájẹ́gbẹ̀yìn àti olólùfẹ́ yín náà dára, bẹ́ẹ̀ sì ni ire owó náà lè wọlé fún yín lénìí. Ṣùgbọ́n spiritual day ló jẹ́ kẹ́ fi ṣe prayer gangan ló dára, kẹ́ sì ṣàánú fẹ́ni tẹ́ bá nípa láti ṣe fún. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe é pé àwọn ọ̀rẹ́ afẹ́ wá bá yín ṣe, tẹ́ bá tiẹ̀ lọ bá wọn ṣe, àwọn afẹ́ wá bá yín ṣe. Ní ìjọba tó ṣe é pé àwọn èèyàn máa gbà yín ká, ẹ̀ ní dáwọ́ àtẹ́ bá ti plan pé ní Sunday jẹ́ wá fi sinmi, jẹ́ fi gíláàsì lèmi nìkan, irọ́ ni o. Ẹ lè fi gíláàsì lẹ́yìn nìkan, àwọn èèyàn wá bẹ̀ yín wò, àwọn èèyàn wá bá yín ṣe, àwọn èèyàn á pè yín pé ṣé o wà nílé, mo fẹ́ wá bẹ
lágbájá máa bọ̀ jájọ́ lọ ṣe fàájì, ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ máa wáyé lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi connect pẹ̀lú àwọn tó ṣe é pé ẹjọ́ ọgbà ìra yín ká, àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ ẹ bá wọn ṣe dáadáa lọ́jọ́ tòní, ìfẹ́ máa gbalẹ̀ láàrin yín dáadáa lọ́jọ́ tòní, ẹ sì máa láwọn àǹfààní tẹ máa ṣe fúnra yín lọ́jọ́ tòní. Látara pé ẹjọ́ ń jíròrò ó ṣeé ṣe kí àwọn àǹfààní kan wọlé láti bẹ̀ lọ́jọ́ tòní. Ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin yín àti àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ dáadáa lọ́jọ́ tòní, tẹ́lẹ̀ sì jẹ́ nǹkan tí ó dára, tẹ́lẹ̀ máa tún jẹ́ kí ẹ̀yin tó ṣe é pé ẹ̀ ń ṣiṣẹ́ tó jọ mọ́ gúrúùpù àbí teamwork ẹ lè rí àǹfààní jẹ látara eléyìí. Ẹ lè gba information tó ṣe pé á ràn yín lọ́wọ́ throughout ọ̀sẹ̀ yìí ní ọjọ́ tòní. Ọjọ́ tòní máa lọ bó ṣe yẹ kó lọ. Ẹ̀yin tẹ́ bá lọ bí iṣẹ́ eré lè wọlé látara àwọn tó ṣe pé ẹjọ́ ń bára ṣe bí àwọn customer yín, bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kó dùn kó lárinrin dáadáa lọ́jọ́ tòní, torí gbogbo èèyàn náà ló máa nífẹ̀ẹ́ yín lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 ní àárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́ látàrí pé á máa wọ̀nyí bí ìgbà ó yẹ kẹ́ ti débi ipò àṣẹ yẹn, ó yẹ kẹ́ ti débi ipò agbára yẹn, ó yẹ kí iṣẹ́ yín ti improve. Ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ iṣẹ́ yín ló máa bá yín lásìkò yìí. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ fúnra lára yín bí reputation yín ṣe fẹ́ dúró ṣinṣin lọ́jọ́ tòní. Ẹ ní fẹ́ nǹkan kan bí stain rárá lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ fókọ́ọ̀sì dáadáa lórí pé iṣẹ́ mi gbọ́dọ̀ ní dàgbàsókè. Gbogbo ohun tí mò ń ṣe iṣẹ́ ó gbọ́dọ̀ rí bí mo ti ṣe ń fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ ní àwọn idea kan tó ṣe pé ó lè improve career yín, ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá wà nílé ẹ fẹ́ nígbà research lórí ọ̀nà tẹ́ lè gbé gbà tí iṣẹ́ yín á fi lọ dáadáa. Ẹ̀yin tó sì jẹ́ pé bóyá ẹ wà níbi iṣẹ́ lọ́jọ́ tòní, ẹ ṣàtúnṣe ẹ ṣàtúntò níbi iṣẹ́ yín kí iṣẹ́ yín lè lọ bó ṣe yẹ kó lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí ẹ lè tún bẹ̀rẹ̀ career tuntun lọ́jọ́ ti tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ yín ohun tí ẹ bá dáwọ́lé níbi iṣẹ́ ó máa yọrí sí ìrere lọ́jọ́ ti tòní. Ẹ ṣiṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní torí ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ iṣẹ́ ló máa bá yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́yin iṣẹ́ látòrí afẹ́fẹ́ ó ṣeéṣe kẹ́ rí jájẹ ní ọjọ́ ti tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dùn lárinrin. Ẹ má wá gbéraga. Ẹ má ṣèṣe pé bóyá èmi lálágbára, èmi lọ̀gá, èmi ni number one lọ́jọ́ tòní. Ẹ ní ìrẹ̀lẹ̀ lọ́jọ́ tòní kéni lè lọ dáadáa. Ire owó náà lè wọlé fún yín látara fífàlẹ̀ mọ́ iṣẹ́ yín lọ́jọ́ ti tòní. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.